ẹni abájú ìyá ẹ̀ lọ kò lè rí wá fẹ́ràn. onítọ̀hún á lọ lójijì kò ní mi fi yín. onítọ̀hún á lọ lójijì àkàṣà ara ẹ̀ ní gbàǹjo àfọwọ́fà etí ọ̀tún kó tó mèrè sá. àfọwọ́fà etí ọ̀tún kó tó mèrè sá ohun tẹ́nìkan ṣe tó tẹ́ o nílùú Ẹ̀gbá o wọn àtọ̀hún ìwà ti rà wọlé. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ǹjẹ́ ẹ mọ àǹtí wa tí wọ́n jókòó sẹ́gbẹ̀ẹ́ mi yìí. ṣé adé ẹni abájú yá ẹ lọ kò lè rí wa fín. onítọ̀hún á lọ lójijì. kò ní rí mi fín o. onítọ̀hún á lọ lójijì. adájọ́ ara ẹ̀ ní gbàǹjo. àfọwọ́fà etí ọ̀tún kó tó mèrè sá. àfọwọ́fà. àwọn ni ẹwà tó mi kí lórúkọ yín lórí TikTok yẹn náà. Ẹwà tó mi Àkọ́kẹ́ Shine. ẹwà tó mi Àkọ́kẹ́ Shine àwọn ni wọ́n máa ń dá wà láàmú lórí TikTok pẹ̀lú orin Alhaji Àyìnlá Ọmọwúrà orin tí mo kọ nínú National Censor Volume 5 Side B mélòó mélòó lára tó ti sọ́lẹ̀ àwọn ló jẹ́ kí orin yẹn trend lórí TikTok nígbà náà so àtìgbà yẹn ni ọ̀kan lára àwọn bàbá mi kan bàbá mi Mr. Tẹ́jú Mr. Ọlátẹ́jú Shownight náà sọ pé tẹsẹ̀ múlẹ̀ àfikún wá ẹwà tó mi kọ o afẹ́gbẹ́ lẹ́nu ẹ̀ ọmọ bo ni báwo ló ṣe láìkí orin Alhaji Àyìnlá Ọmọwúrà so mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi nítorí àwọn náà lọ ṣe atọ́nà bí mo ṣe dé ibi báyìí iwájú ni ọ̀pá ẹ̀bì tí yóò máa ré sí orúkọ tèmi ò yí padà gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ Fẹ́mi ọmọ Ògúndé tí gbogbo yín mọ̀ ti fẹsẹ̀ múlẹ̀ náà ni ẹni ẹ̀dá fẹsẹ̀ mọ́ni ẹ̀ na folomá ẹni ẹ̀dá fẹsẹ̀ múlẹ̀ na kàńtàfì ẹ bá mi dárúkọ yín fún gbogbo ojú tó ń wò yìí. gbogbo ilé báyìí sí o. báwa. orúkọ mi ni Ẹwà tó mi Àkọ́kẹ́ Shine ọmọ Kẹ́hìndé ìbejì ni mí. ìbejì ni bẹ́ẹ̀ sá. ìbábejì rẹ̀ ń báyó. ẹ ṣe é. lásìkò táwa ẹni sì kò sí epo kò sí ẹ̀rọ. ó gbé. ó dà ọmọ bo ni yín gangan. báwo àgọ́ ọ̀kà ni Abẹ́òkúta. ọmọ Abẹ́òkúta ni lágbọ́ọ̀kà. bẹ́ẹ̀ ni. wow so ọmọ Abẹ́òkúta làwọn ní àgọ́ọ̀kà ok nígbà tí mo go through orí TikTok yín nítorí orin kan tí ẹ lò ń gbà yẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú ìyẹn National Censor mo rí pé ẹ ń lo orin Alhaji Àyìnlá Ọmọwúrà dáadáa gan kí ni ó sin yín débẹ̀ tẹ́ fi fẹ́ràn gẹ́gẹ́ bí ẹ ṣe rẹwà sí arẹwà obìnrin tó jẹ́ pé orin Alhaji Àyìnlá Ọmọwúrà ni ẹ wá yàn láàyò a dẹ̀ mọ̀ pé àwọn orin ìgbàlódé wà ń tà. àti kékeré ni mo ti ń gbọ́ orin Àyìnlá mọ́ ó jẹ́ orin tí mo nífẹ̀ẹ́ sí gidi gan nítorí pé ìgbà tí a wà ní kékeré bóyá a ṣe ìpáǹle àbá bí alọpọ mi lódò àwọn apẹ́ká tó dé grandma mi ó jẹ́ ohun tó máa ń play wọ́n nífẹ̀ẹ́ sí gan láìkẹ́ wọ́n máa ń play àtìgbà yẹn a máa ti ń gbọ́ tábútábú so ìgbà tó bá di pé mo ti wá padà táwa gbé ọ̀dọ̀ mo ti wá padà àwọn náà máa kọ máa ò pé àwọn ní bàbá ẹ̀ so ìgbà mi tó bá ń play mo lè máa lójú wọn kí n máa sùn bí tiẹ̀ ṣe máa ń lọ àgàgà bàbá tó máa ń lùlù yẹn ilé ẹ̀kọ́ gbọ́ngbọ́n ni wọ́n máa ń gbádùn bẹ́ẹ̀ ni ó ti kú kọ́lọ́fọ̀ kẹrin mo rò pé orí iye mo máa mọ̀ dáadáa so mo ṣe wàá lọ sí gbogbo tó ti máa ń wo gbà wọn bọ́ọ̀lù àwọn tó ti máa download pé Àyìnlá ok ẹ jẹ́ ká wo bó ṣe ń lọ àti gbà yẹ ẹ lórí mi lórí fóònù Àyìnlá ni mo láìpẹ́ wọn gan kọ́lọ́ bá mi fẹ́rẹ́ kẹ́ wọn. ẹbí lọ tí mo bá gbọ́ yín dáadáa ẹni pé ìlú bàbá wa Adéwọlé Àlàó nílùú Ọ̀là ó tún mú yín fẹ́ràn orin. bẹ́ẹ̀ ni. kí nìdí tí ó fi rí bẹ́ẹ̀ tó fi jẹ́ pé ìlú yẹn gangan ó tún mú yín fẹ́ràn orin. àwọn nǹkan tí wọ́n máa ń fi ọmọlé aláyọ̀ nìyẹn ni. mi ò ṣe ọmọlé aláyọ̀ bọ̀ bàbá ìyá mi àyàn ni wọ́n so wọ́n gbọ́ ìlú nígbà mi tó bá kọrin tí mo bá ṣì pé àwọn ọlọ́mọ sọ pé nǹkan báyìí ni ìlú yẹn sọ òun ló yẹ kí n fi gbọ́ ìlú yẹn dáadáa grandpa náà máa fẹ́ pé Ramoni káre láyé bó ṣe máa ń kí wọn rẹ̀ máa ní Ramoni ni bàbá Adéwọlé yóò dà pé Ramoni ló ń jẹ́ grandpa máa ní Ramoni Adéwọlé Àlàó nílùú Ọ̀là lórúkọ bàbá gbọ̀ngàn ẹ ṣe gidi gan gẹ́gẹ́ bí ẹ ṣe dárúkọ ìlú bàbá wa Adéwọlé ìlú wo lẹ rántí lára àwọn ìlú tí dáadé sọ fún yín àbí tẹ́yìn máa ń gbọ́ tí ẹ bá ń gbórin Àyìnlá Ọmọwúrà tádéwọlé lù. iye oríṣiríṣi tó ti lù pọ̀ bọ̀ èyí tí mo nífẹ̀ẹ́ sí tí mo láìkì ni ìgbésẹ̀ sọ Ọmọwúrà bá a rí ṣé bẹ́ẹ̀ni bá a rí Ọmọwúrà bá a rí. ọ̀dà ẹ ṣe gidi gan gẹ́gẹ́ bá ṣe mọ̀ ní pé orin Alhaji Àyìnlá Ọmọwúrà ó pín sí ọ̀nà tó pọ̀ àwọn kan wà wọ́n yẹ kó tẹ bá gbọ́ àwọn máa rẹ́rìn àwọn kan tẹ bá gbọ́ ẹ máa wọ pé olórin wo nílé gẹ́gẹ́ bí ẹ̀yin alára ṣe láìkí orin bàbá wa Alhaji Àyìnlá Ọmọwúrà
ẹ̀kọ́ wo lẹ rí kọ́ ní àárín nínú orin yẹn. Àyìnlá máa ń sọ̀rọ̀ ọgbọ́n ẹ̀kọ́ pọ̀ ó kẹ́kọ̀ọ́ nípa bá ṣe lè lórí ayé bá ṣe lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá ṣe lè là bẹ́ẹ̀ bá ṣe lè fọgbọ́n ṣe pàápàá àwọn obìnrin nílé ọkọ bá ṣe lè gbégbé ìrọ̀rùn kéèyàn máa lámojú kúrò kéèyàn máa lámúmọ́ra kéèyàn máa nírọ̀jú. Àyìnlá ń kọrin ọlọ́gbọ́n gbogbo orin wọn kò sí ìtò tó ṣe kíní dànù ní ibẹ̀. ọ̀dà ẹ ṣe gidi gan orin wo lẹ nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo orin wọn. Orin ẹni volume 13 side B àbí side 1 tó kọ pé anigilájẹ bí kókó bá fẹ́ ní lẹ́fẹ̀ẹ́ a kì í jórí ìmàdó ajẹgbórí tó dá o lẹ́nu Àyìnlá Wáídì tí ẹ pọ̀ ọkọ̀ Olúkẹ́ ni ó gbóhùn àjọlù elédè. kí ni nǹkan tó sọ síwájú sí. ó ní anigilájẹ bí kókó bá fẹ́ ní lẹ́fẹ̀ẹ́ nǹkan tó kọ́kọ́ fẹ́ ó ní igi korí gbogbo owó ìṣẹ̀yẹ nínú oko ó lọ bẹ́ẹ̀ ni máa bá wọn wí ni kò tí ì pọ̀ jù. àròfẹ̀yìn tí òun ṣe ìdáná igi mú sorí kodò owó ìṣẹ̀yẹ nínú oko máa bá wọn wí ni kò tí ì pọ̀ jù. Anigilájẹ Àyìnlá tí kókó bá fẹ́ ní ẹ̀fẹ́ kì í torí màdó àdèjọ́rí màdó àwùjọ kùmọ̀lá kì í ké ọpẹ́ tí ẹgbẹ́ yìí ìbílẹ̀ iṣẹ́ kò máa wò ní ilé ìbámu wáṣẹ kò máa ti mi ẹnu ó lé wọn kò tí ì bẹ̀rù ó láìkì rẹ̀ ẹgbẹ́ wọn fẹ́rẹ̀ rẹ̀. egun Mọ̀gájí ọ̀dà ẹ ṣe gidi gan. mp lẹ́yìn tí ẹ fi máa ń fi orin ẹ̀ torí pé mo rí pé èèyàn máa ń lo sáǹdì ẹ̀ lọ́dà sí kọ̀tẹ́ máa ń fi orin ẹ̀ nínú ṣọ́ọ̀bù yín gangan ni. mp ní tẹ̀dá mo pọ̀ ó pọ̀ sí mo ní eléyà yìí rẹ̀ ti bàjẹ́ because 6 years eléyìí tí mo ti fi gbáyìn là ó dẹ̀ ti bẹ̀ ó ti pẹ́ eléyìí máa ń lò bedroom tí wọ́n fẹ́ gbáyìn là mo máa ń lò kékeré máa ń ra fi sí. ok so ẹ tún gbáyìn làwọn olùgbé tí. máa ń gbọ́ ìgbé sọ pé eléyìí tí ẹgẹ́ rojú sí mi sísí rojú mi ni o. kẹ̀rẹ̀ tó bá dé owó màá nà láti gbogbo ẹ̀ ló wàá wá rẹ̀ bẹ́ẹ̀ kí ẹ̀ tó jáde bí owó máa ń bẹ́ máa fi gẹ̀ẹ́sẹ̀ yẹn náà. olókè lẹ́wà mọ́ màdàmú akọ́gbẹ́pẹ́rẹ́ mo fẹ́ kájọ wà ẹkú déédé ìròyìn orí ẹ ló dára ẹlẹ́yìn ju ẹgbẹ́ kọjú sí mi ojú mi lóbi rẹ̀. máa lélẹ̀ ní ilé ìwé mi ti máa lélẹ̀ ní balùwẹ̀ mi ti máa lélẹ̀ kò ṣiṣẹ́ máa ilé mi máa ń gbé lọ́lé máa ń gbé bọ̀ wá sí ṣọ́ọ̀bù kò ti bàjẹ́ o bó bá ara ìdáná lọ́ máa rà mí gbàtí mo ń pè láti ra mí ṣá. Ọlọ́run a máa mọ́jà wa. a ní àṣẹ Ìdùmarè. nínú dájú àti mọ́mí ta ló nífẹ̀ẹ́ sí orin Àlíájà Lọ́mọ́ra náà jù nínú àwọn méjèèjì. mo sì mí ni o. ṣé wọn Abẹ́òkúta làwọn gbọgbọ náà. mo sì mí ọmọ Abẹ́òkúta ni wọn. àti dáadé òkè gẹ́gẹ́ bí àwọn pé ọ̀dọ̀ bàbá náà ló máa fi mọ̀. bẹ́ẹ̀ni. òkè dáadé gbọgbọ náà ló máa gbọ́ ká. bẹ́ẹ̀ni. ó ní ọ̀dọ̀ màmá ní Abẹ́òkúta. ẹgbẹ́ gbàgbé làwọn ọmọ sí mi náà àgbọ̀kà làwọn náà. ṣé ìkejì ṣọkùnrin ni wọ́n ní àbí obìnrin sọ́nà láìka orin Àyìnlá Lọ́mọ́ra. ọkùnrin ni òun ó láìka Àyìnlá Lọ́mọ́ra bọ̀ mélòó yẹn ló nífẹ̀ẹ́ sí ibi sí ọmọ kékeré ló wá tí kò mọ orin mélòó yẹn ó nífẹ̀ẹ́ sí. bọ̀ fáǹsì ẹ̀yìn Òṣùpá ní kejì ni. fáǹsì Òṣùpá ni. bọ̀ nínú orin Àlíájà Lọ́mọ́ra. mélòó yẹn ó nífẹ̀ẹ́ sí ó nífẹ̀ẹ́ torí ìlú tí bàbá yẹn lù ń bẹ̀ ìlú yẹn bó ṣe máa ń jẹ yẹn mọ̀ ó nífẹ̀ẹ́ sí. Nàfi ẹgbẹ́ nà pápá. ìlú yẹn. ẹ máa jó lù mí ẹ máa lọ́wọ́ fún mi ẹ má ṣe ètò ẹgbẹ́ nà pápá. ẹni tó jó lù mí tí ò fún mi lówó nàfi ẹgbẹ́ pápá. kí nìkan tí ó ti mú ẹ̀yìn kẹ́yìn mọ̀ bóyá nínú orin Àyìnlá ní tẹ́tí mọ̀ pé ta ló lè sọ nǹkan ẹ̀ fún mi àbí ìlú tẹ́tí mọ̀ pé mo fẹ́ fún yín láǹfààní kẹ́kọ̀ọ́ béèrè lọ́wọ́ mi. ó pọ̀ o mélòó mo lè béèrè. ẹnu ẹ máa béèrè nǹkan tó fẹ́ béèrè. ó ní nǹkan tó kọ wípé tó ní ṣe èyí náà olùsìn tó ní mo jẹ́ ìrẹ̀lú kú tó ní lágbo òkú bá dúró ó máa fi wọ́n fẹ́ béèrè nípa bẹ̀yẹn kò yé mi ṣé àwọn ẹranko ni àbí àwọn eégún ló ń sọ̀rọ̀ pẹ̀lú tó mo mọ eégún tó ń jẹ́ eégún ẹ̀lùkú mo dẹ̀ mọ eégún tó ń jẹ́ bí lágbo òkú ọdẹ gbọ́dú pé ẹ̀ fojú rí àwọn méjèèjì ṣé ìbẹ̀rẹ̀ ní fẹ́ tó bá mi ṣàlàyé dáadáa kò yé mi. nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣe rí àárín yẹn gangan àwa náà a lè ṣe máa ṣèwádìí ní ìbẹ̀rẹ̀ nítorí nǹkan táyà Lọ́mọ́ra àti ẹ̀sọ́ kọ́ ni ẹ̀sọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní ta ni ó sọ pé ti Ṣàngó báwo àìfárí ọ̀bọ kò ní ṣọ̀bọ ní túùtù bàjáàrí àlùkò borí lágbo òkú tó bá dúró àtàrí ìṣìnà léèrán. òun dà pé àwọn ẹranko ni Àlíájà Lọ́mọ́ra àwọn rí fẹ́ẹ́sì láàrin ṣùgbọ́n a máa ṣèwádìí sí lórí yẹn
so mi sọ pé bóyá orí bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹ̀wọ̀n pé tí èèyàn bá ṣèwádìí nǹkan yìí gbọ́dọ̀ tí confam ẹ̀ pé báyìí ni ó ṣe rí fún ìbéèrè wo lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ fẹ́ béèrè. Ó ti ní ìtò kan tó ní àǹfààní sẹ́ńsọ̀ yìí dá o ẹni tí òye mọ́ mi níbí ó ṣe Àyìnlá níbi ládé ṣe ṣàlàyé owó náírà fáwọn tí òye súnmọ́ péye wọn yéké ni péye wọn yéké òkè péye wọn yéké. ẹ mọ̀ pé inú volume 5 yẹ ti ṣe national census. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ bí Alhaja Ọmọwúrà wọ́n máa ń tó bá kọrin kan ní sẹ́yìn tó bá fẹ́ mú ọ̀rọ̀ yẹn wọnú orin tó fẹ́ kọ ó máa kọ́ débi pé kẹlẹ̀ fún wọn tí kò ń sọ sẹ́yìn. inú volume 3 níbi tó ti sọ nígbà tó change ọ̀rọ̀ owó bẹ̀rẹ̀ tí náírà kan bá di méjì pọ́ùn kan ló jẹ́ 5 naira àfihàn ṣe 10 sílé ìdáwọn kan ẹ̀sùn òun ló wá sọ pé bẹ́ẹ̀ ló ṣe ṣàlàyé owó náírà nígbà yẹn fáwọn tí ó yè tó fi yé wọn yé kí kó tún fẹ́ ṣàlàyé bí wọ́n ti fẹ́ ka sẹ́ńsọ̀ yìí. So ìlú Adéwọlé wo lẹ́yìn tí ẹ gbọ́ tó yẹ pé ẹ ti ẹ̀mọ̀ kan tó lù bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ibi tó ti lu ibi ìbẹ̀rẹ̀ agídí kò ṣe lè lé ọkọ ìwà rẹ̀ lẹ̀ ló ń lé ọkọ yín ìgbígbá ẹ̀fọ́ obìnrin abo ó tó di pé olùbẹ̀ ó sọ pé ẹ̀yìn rẹ̀ ní ó lùlù kan bẹ̀rẹ̀ kó tó bẹ̀rẹ̀ orin kó tó bẹ̀rẹ̀ orin bẹ̀rẹ̀ ni mi ò rántí dáadáa. Anigilade ìṣíra alága. ó bẹ̀rẹ̀ mo rántí ìṣíra ṣókè Anigilade ló dárúkọ pé ìṣíra alága ibi tó ti máa ń bẹ̀rẹ̀ ni ìṣíra alága ìṣíra alága ìṣíra alága obìnrin tí ò gbọ́dọ̀ kọ́ ìṣíra alága ìṣíra alága ẹ ṣe bẹ̀rẹ̀ inú volume 14 ni ìtẹ́ǹsán ló bá ní ká gidi kò ṣe lórí ọkọ bẹ́ẹ̀ ni ìgídá ẹ̀yẹ fún obìnrin adójúkọkọ ròṣọ. wọn kì í dùn tọkọ bá ń wí. adójúkọkọ kí ló fẹ́ ṣe ẹ ti mọ èyí ló fẹ́ so Mushin láwa yìí Mushin àṣà àwọn ọ̀tá mi ṣì ẹ mọ̀ báyìí lọ́wọ́rà náà sọ nínú volume 8 àti ìgbọ̀ ojúwòye awóramẹ̀rẹ̀ balóòṣà àṣà wọn sọ̀rùn o Adéwọlé wọn kì í darí sọ̀rọ̀ rẹ̀ ìdá ẹja. Gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tí ẹ̀hún wà ní lókun àǹtí wa sista ìwà tómi so ibi tí wọ́n ti ń tajà náà lélẹ̀ àwọn nǹkan wo lẹ́sẹ̀ ń tànù. Antaki, smart clock, wallpaper, furniture accessory, rubber tiles, adhesive gbogbo nǹkan tó bá ṣe ní ṣe pẹ̀lú èlò nǹkan tó fi máa ń kọ́lé tó fi máa ń ṣe house furnishing finishing gbogbo ẹ̀ là ń ṣe. Gbogbo ẹ̀yin lólùfẹ́ wa òun ni ẹ ti gbọ́ lẹ́nu sista wa ẹwà tómi tó jẹ́ pé wọ́n lè ṣe kí wọ́n má gbọ́ Alhaji Àyìnlá Ọmọwúrà kódà tẹ́ bá lọ sórí péèjì wọn lẹ̀ ń wò lórí TikTok ẹ máa rí wípé gbogbo orin tí wọ́n ń lò bẹ́ẹ̀ orin Alhaji Ọmọwúrà ni wọ́n ń gbọ́ inú ṣọ́ọ̀bù tọ́lẹ̀ tí ara ń ṣe náà ni àti wá bá wọn ní Mushin yìí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ fi píà ìfẹ́ bàbá wa Alhaji Ọmọwúrà kẹ́ fi bá wa patronize wọn agbọ̀rọ̀ ọlọ́wọ́ akọ́lé ayọ̀ fún gbogbo wa. àmì àṣẹ Èdùmàrè. tí àwọn bá fẹ́ gẹ̀ẹ́tì yín báwo ni wọ́n ṣe lè gẹ̀ẹ́tì tó fẹ́ fún àwọn tó wà lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé àlèrè àwọn tó wà Mushin náà tó fẹ́ patronize báwo lẹ ṣe máa ju ṣọ́ọ̀bù yín fún wọn àti bó ṣe lè gẹ̀ẹ́tì lórí àwọn social media and the. orúkọ mi ní social media and the Ewatomi Àkọ́kẹ́ Shine then mo wà ní Ọlọ́run ṣògo number 37 shop 7. number 37 shop 7 ní Ọlọ́run ṣògo ní street Mushin Lagos State. ibẹ̀ ni wọ́n ti rárá ń ta ọjà èyí lólùfẹ́ wa ẹ bá wa patronize wọn ẹ lè lọ sórí TikTok wọn náà kẹ mẹ́sàgì wọn lórí TikTok tẹ bá ní nǹkan tí ẹ fẹ́ bá wọn rà ẹ bá wa patronize Ọlọ́run akọ́lé ayọ̀ fún gbogbo wa. so orin Alhaji Ọmọwúrà ò ní ẹ fi lè kọ́ fún wa. ọmọ afẹ́kọ́ ṣòfò fetí síbi omi àná ẹ̀yàwó ló ń jẹ ó ti wọlé níbo ló wà tá ò rí lóde ìyá ń bẹ fọ́mọ tí ò gbọ́ràn ẹkún ń bẹ fọ́mọ tó ń sá kiri ọmọ dàgbàní ọmọ kọ́ rántí alẹ́ o ìyá rè odò kí bàbá ó roko ó rántí pé akúrẹ́ pẹ̀lú ìwà ẹ gbogbo ẹ̀kọ́ tó bá mọ̀ sí kù tó jódodo ló lè ràn ẹ́ lọ́wọ́. yàtọ̀ fún wọn. wọn ò fẹ́ gbọ́ bàbá ń sọ wọn ò fẹ́ gbà ó tinú wọn ni wọ́n máa mú ṣe tó pẹ́ bóyá. yóò yọ sílẹ̀ bódọ́lá. ajá àtàlà ṣekú payà ẹ̀ kò gbọ́ tòbí ọmọ tó ń dà léwu. níjẹ̀ àbàtẹ̀nìjẹ́ kò
ra kẹ̀kẹ́ ẹlẹ́mu ọmọ tó máa ja ṣàmúláyé ọmọ tó máa já ṣàmúláyé kékeré àti gbọ́n ṣámṣám pẹ̀lú ẹ̀kọ́ tó bá ti ń kọ́. lẹ́yìn sáàdì bẹ̀rẹ̀ orin àyìn lọ́wọ́ lẹ́yìn tí ó fẹ́ràn jù. ó máa kọ́ mi lẹ́yìn o ó kọ́ pé béèyàn bá dọ́mọdé ìyá o tó bá rojú ẹnu ẹ̀ ajáre o ibi ìyá bá gbáwájú lé wọlé ọmọ àgbẹ̀yìn kú lé wọlé ìyá ń gbowó okó ọmọ rẹ̀ ń gbà. bí ọ̀rọ̀ bàbá mi ibẹ̀ yẹn ó máa ń pa mí lẹ́yìn ó máa ń pa mí lẹ́yìn gbọ́. ẹ máa ń sẹ́gbà gan. ẹ̀kọ̀ọ̀kan ó máa ń bọ́ sí mi lẹ́nu ni. ẹ mọ̀ ṣó parọ́ ni kò parọ́ náà bí ọba dọmọdún ìyá ọba bá rojú ẹnu rẹ̀ ìyá bá ń gba wájú ilé wọlé ọmọ rẹ̀ ń kulé wọlé ìyá ń gbowó ọmọ rẹ̀ ń gbà ló parọ́ ni. kò parọ́ o àyìnlá ọ̀hún gbìyànjú. ọmọ ẹ mọ̀ kò sọ̀rọ̀ lẹ́nu wọn. bẹ́ẹ̀ ni. ọkùnrin máa sọ̀rọ̀ ọkùnrin àyàn fa ń da ọkùnrin kò fún ọdún kan ọkùnrin tó. àyìnlá gbìyànjú ó tún ní ìkan o tó ní ẹlẹ́nu fọ́rọ́ baálé ilé o ronú ẹ̀ ò ṣe ohun tí o fẹ́ sọ má dá lérú. Apọ̀wọ̀pọ̀ ní ẹ̀jì mójú kúrò nílé ayé gbà gbogbo ọ̀rọ̀ kọ́ ló ṣe bínú. Ọmọ tó bá fẹ́ yàwó púpọ̀ ló ń sọ ni. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ tó bá ní kí á wo àárín yẹn, Àlíájà ni wọ́n rà ó kọrin yẹn, ó wá jọ tó ní kálukú fún. Bẹ́ẹ̀ ó tún kọ́, ẹ má bínú, ó kọ́ ó tún padà mo ti padà síwájú ẹ̀yìn. Ó ní bóbìnrin ìgbọ́tọ̀ ọkọ oníwèwọ̀ fúlàpò. Àmì àdán fún ní ọ̀tọ̀ mi ìgbádùn ni ò máa wà orí ọkọ ọ̀run ni ó dá láre ìyàwó mi wẹ́rẹ́ ni yóò máa bí àtọkùnrin obìnrin wẹ́rẹ́ ni yóò máa ọmọ mi adọlọ́mọ wẹ́rẹ́ ni yóò máa bí ọmọ mi ò ní ṣàìsàn ọmọ mi kò ní ṣaláìsí o. Nígbà tó rí pé àwọn èèyàn àwọn ọkùnrin tó máa ti níyàwó púpọ̀ bá máa fi kan kẹ́kọ̀ọ́. So nígbà tó dẹ̀ fẹ́ kọ sáìdì ibẹ̀ yẹn wọ́n kọ́ yọ tọkùnrin. Nígbà tó wá yọ tán ó wà pé kẹ́yìn obìnrin náà máa lọ wọ̀ pé àwọn ti ń bú wọn fún wa ẹ̀yin náà tún mọ́ bí. Ló fi wá sọ pé ìgbà tó gbé tọ́ ẹ máa ń gbé sáìdì ibẹ̀ yẹn ó kọ́kọ́ tọkùnrin ó gbé tọkùnrin lẹ̀. Wọ́n ní ẹ̀yin ìyàwó mo fẹ́ kẹ́ mọ̀ kó lè wáyé pé jọ́kọ́ kéré bí abẹ́rẹ́ ọkọ lọ́kọ́ ń ṣe ọkọ lè gbé kó máa lu ìyá o ọkọ ló ń ṣe lórí aya pàǹtẹ́pẹ́ iṣẹ́ òru kì í ṣe kékeré ẹ pọ́pọ́ ilé lórí iṣẹ́ yóò lè ṣe bàbá yín oníṣẹ́ níbẹ̀ láṣẹ pé ẹ̀yìnbó ọkọ yín mú. ọdípò ọkọ yín mú. ó tún wá sọ fún kọrin síwájú ó ní ìkìlọ̀ kan ṣẹlẹ̀. mọ́tọ́lẹ̀ ìdílé mọ̀ṣú ẹni bá ṣe lé mọ̀ṣú kó padà sílé wọn ìgbà òkìdí ó ṣe àlòjìjì. bá ọkọ ò bá rí ohun tí ò dáa ẹni tó ṣe ayé rẹ̀ ó ṣe nílé ọkọ ágbọ́bí pẹ́pọ̀ pàṣẹ owó dé ẹ̀kọ́. ẹ wo bí òótọ́ ló sọ ẹ wò ókè ó ní ìjà òkè dédé ṣe lójijì bọ́ kò bá rí nǹkan tó rẹ̀ ọkùnrin òṣà lè wọlé nìsí ó ti ṣe nǹkan tọ́kọ ní kó ṣe kí ó gbọ́rọ̀ ọkọ̀ òṣà lè máa jà àfi sẹ́ni tó bá ti ṣe ń gbé fún bóyá ó ti ní bí ó ní àbẹ tó bá ní mẹ́ńtà tó bá sọ wò lójijì ọkọ̀ lè wọlé nìsí kí ìyàwó ẹ̀ bá gbọ́ sílẹ̀ bẹ́ẹ̀ tó máa ń lè sọ̀rọ̀ ìjà ò lè ṣàdédé ṣẹlẹ̀ so ẹ̀wò tábà ní ká máa sọ ẹ̀yin náà wo orin tó kọ nínú volume 3 nísìn tó ní èyí tó wọ̀lú kólúwàṣọ́ wa o wọ́n ń gbọ́ ọmọta nítorí owó ẹ̀tún di olúwa ò ní jẹ́ kọ́kọ́ gbọ́mọ wa àmì olúwa ò ní jẹ́ kọ́kọ́ gbọ́mọ wa o torí ọjọ́ ọ̀kúnlẹ̀ àmì àjọ wa o lọ́bìrì kásẹ̀ ńlẹ̀ ó ṣe owó ọgbọ́n ọmọta nítorí owó ẹ̀tún di ibi olúwa ò ní jẹ́ kọ́kọ́ gbọ́mọ wa àmì olúwa ò ní jẹ́ kọ́kọ́ gbọ́mọ wa o torí ọjọ́ ọ̀kúnlẹ̀ àmì àjọ wa o ṣẹ̀rí láyé ogun wọn níyà ò gbọ́dọ̀ mówó tó bọ́ tíjọba ń sọ nínú rédíò mówó tó bọ́ tíjọba ń sọ nínú rédíò ó máa tún ṣẹlẹ̀ ká lára ṣọ́ra ẹni tó de wúrẹ́ la fẹ́ sọ ni àbí ṣáná ẹ̀ lẹ́ẹ̀ka ẹni dìbà ẹrù wọn lé lógún àwọn gbọ́mọgbọ́mọ ò mà ní sórí ire ẹ̀yin gbọ́mọgbọ́mọ ò mà ní sórí ire o bẹ́ẹ̀ lówó lòwúrọ̀ bó dalẹ́ àrùn òwe àtẹnumọ̀kájí ọ̀run ló yẹ bá kí gbogbo àwọn olólùfẹ́. gbogbo ilé ẹ ṣé mo dúpẹ́ o ẹ máa wà Elédùmarè a máa bùkún fún gbogbo yín pátápátá ẹ máa rí ṣe ojú tẹ́ fi wà kò ní fọ́ o òkè òkè báyìí lè máa lọ àwa lè máa rí ẹ̀yin náà làwa náà máa rí láṣẹ Èdùmàrè ẹ ṣé o.